ológun lólógun mo ti mọ̀ màmá jẹ́ gbógun lọ. wọ́n kàn bínú orí ni láì ṣe ẹbí wọn fẹ́ kí là á ṣe. àpẹẹlẹ wọ́n kàn bínú orí ni láì ṣe ẹbí wọn fẹ́ kí là á ṣe. àwọn táwọn fúnà tó ń kọ̀ wá pè mí lólógun o. mo gbọ́ láìpẹ́ oníṣúra wọ́n lóun náà ti ṣògùn owó tí wàá bá ṣògùn owó àwọn tó ń fún wa lówó ń kọ́ ògùn kí náà ṣe àwọn tá a fún náà tó ń kọ̀ tó pè mí lólógun owó. oore ni fẹ́tí àbálògùn oore ni àti ìlú oore ni àfi ìsọ̀rọ̀ oore ni olórí tí mi yọjọ Aisha káàdé òpẹ lórí ìdíbàtà ọpẹlẹsẹ ẹgbẹjà ìfẹ́ oore ní Aisha oore ní ìfisáyé lè wà dé iná oore ní àmọ̀pé bẹ́ẹ̀ ni kàtó àdìdúnú báwọn gbọ̀ngàn tó bẹ́ẹ̀ ni wọ́n ní ilé wa. oore ní gbóná mọ́wọ́ o ó tutù fàwa nílé wa pọ́nlé nílé wa. àlùkálí ó kóró fáwọn o ó wá ń dún fàwa nílé wa. lórúkọ Ọlọ́run tó lẹ́mí mi Ajarẹwà ni wọ́n fi bẹ̀rẹ̀ rẹ̀ ni o. Yusufu olóòtú ló pè mí bó ṣe máa ń pè mí lọ́dọọdún. mo wá disappoint lọ́dún tó kọjá o torí tó ló pọ̀ lọ́rùn mi. ó wá ń sọ tọdún yìí káríkárí. ó pa àwọn ará London ó pè táwọn Amẹ́ríkà pé lọ́dún yìí tíṣà tí ó bá tún fi wá sólótù dé ìtọ́dún yìí ta ló máa parí ìjà ọ̀hún mo ní kò ní ìsíjà rárá gbogbo ohun tá a bá nílò ọ̀sán ẹni a máa fi lẹ́fọ̀ lótú ní ìfẹ́ ló kúkú ní mi ò kó lótú ní iṣẹ́ orin ìfẹ́ ló ní o èmi kọ́ ni mo kọ́ ní iṣẹ́ orin. èèyàn olólùfẹ́ náà tẹ́ ń pé ṣe Saoty ń bọ̀ tó bá máa wá ìfẹ́lẹ́ kúkú nítorí pé ẹran kílẹ̀ ò jẹ́ rí. ẹran kílẹ̀ jẹ́ rí orin kílẹ̀ gbọ́ rí ṣé bífẹ̀lẹ́ ní síwá tẹ̀bí fẹ́ pa wà ní. Ajarẹwà. Alájọ olóòtú Yusuf. Orí pé nídùn ọgbọ́n ni jẹ́ kí n gbọ́rọ̀. Olóòtú mo sọ fún ẹ tó o bá rántí. wípé ọbẹ̀ tí ó tó nǹkan ká má jẹ ẹ̀kọ́ kan. káfẹ́tò síbi tó ló wá bá fi sí kò sí tó dá tó láyé ń bí. Olóòtú Yusuf òṣèré póyẹ. ntí mo kọ́kọ́ ń bẹ̀rẹ̀ ọ̀hún ọba nìwà má gbà wá lọ́wọ́ mi. gbogbo àwọn olóore mi láyé tí mo jà àǹfààní kọ́ àbí méjìlél lọ́dọ̀ wọn mi ò ní gbàgbé wọn kí n tó kú. bàbá mi bàbá ń Bàríkà mú rí
wọ́n sọ bí ọdún mélòó sẹ́yìn wọ́n ní Saoty kì í gbógun lọ́wọ́ ni ó múre ni o. ìdá afádàkà ń sánú bí fàìdàtì mìíràn olùmí fàlàsìm ṣòkúrò abàdà bàkúl fúlàní jàzá kálá sọlẹ̀ àtàn afádàní alùpọ̀ kébùrà wàlà àsàdà. ẹni tó bá ti jàǹfààní mímọ́ lọ́dọ̀ ẹ̀ o táyé òfin tán ló máa pọ́nlé má bá wọn dẹ́gàn oníṣòwò mọ́ o. tọ́ba ní kò mọ̀ ṣe nínú àìmọ̀ ṣe ló ti jàǹfààní tó jẹ. tọ́ba lé èèyàn burúkú ni nínú ìjẹ́ èèyàn burúkú yẹn ló ti ṣàǹfààní fún ẹ. wàá lè kọ́ ìbúra wàlá àsàdà. gbogbo ṣe yẹ lélẹ̀ tí ó bà sápọ̀ lé ń bí àwọn tó yẹ kí wọ́n wá ni wọn ò tí ì pé. ibi tó bá ti dùn láyé máa ń fẹ́ lọ́mọ ádámọ̀ máa ń fẹ́ kó bu. mo bá ẹ dúpẹ́ olótù tó gbẹ̀ṣù láyé láàrin wa ìwọ pẹ̀lú àpọ́nlé ànábì ògbèṣù láyé láàrin wa. mo wá ń sọ lẹ́ẹ̀kan mo ní ṣé n tó dùn tó báyìí òun lè ṣù fẹ́ bàjẹ́ àní fún láyé òkèṣù wà ní wa. olùwàkàrẹ̀ wà pẹ̀lú ẹ̀bùn àyàwó ajá tó lè lẹ́mí gígùn ẹ má bẹ̀rù mo máa pẹ́ láyé ọba tó lẹ́mí mi tó ti ní mi ò ní gbé kíákíá. láàrin oṣù méjì mo para London fún mẹ́ẹ̀díkà lẹ́ẹ̀mẹ́ta. ayé ti tún sọkúsọ lọ òkú ẹnu máa ń dédé àti sọ pé tiẹ̀ pọ̀ ni. àwọn olólùfẹ́ wọn ń sunkún òkú Arẹwà Kọ́lá máa rí. ìnáwó olólùfẹ́ mi ọmọ àlùbáríkà àwí àgbà Kọ́lá ni mo tún dé. ṣé kú ìrọ̀lẹ́ pa kò tí ì yá ẹ̀yin lẹ́ ń ṣàdúrà pé kò tí ì yá kò tí ì yé mi náà tí mo máa ń lọ. àpọ́nlé ànábì ẹ ṣé mo dúpẹ́ a máa gbádùn ara máa bára wa ṣe dalẹ̀ ọmọ ìdùnnú a máa bára wa ṣe dalẹ̀ o. kíní kan ò ní ṣáláàjì ìyá rẹ̀ wá ṣàkàlà rẹ̀ àgbà. àwọn tó ń jẹ níbẹ̀ ní gbogbo ìgbà àwọn náà ló tún ní kíní oògùn owó tó ṣe tó gbé sínú tó jẹ́ kínú irọ́ òun ló ti ń yọ lẹ́nu. ṣùgbọ́n ó yọ mí lẹ́nu kò yọ mí lẹ́nu ó kú yìí ó kọ́ lọ́wọ́ ọba ológo lólógo mo ti mọ̀ màmá jẹ́ ògbógun lọ. ológo lólógo mo ti mọ̀ màmá jẹ́ ògbógun lọ. wọ́n kàn bínú orí ni láì ṣe ẹbí wọn pé kí là á ṣe. ológo lólógo mo ti mọ̀ màmá jẹ́ ògbógun lọ. àpọ́nlé wọ́n kàn bínú orí ni láì ṣe ẹbí wọn pé kí là á ṣe. ológo lólógo mo ti mọ̀ màmá jẹ́ ògbógun lọ. àwọn táwọn fún náà tó ń kọ̀ wá pé mí lólógun o. mo gbọ́ láìpẹ́ oníṣúra wọ́n lóun náà ti ṣògùn owó tí wàá bá ṣògùn owó àwọn tó ń fún wa lówó ń kọ́ ògùn kí náà ṣe àwọn táwọn fún náà tó ń kọ̀ pé mí lólógun o. wọ́n ní bó ṣe lọ London yẹn ó ń lọ kú ni kí ló dé ẹ̀mẹ́ta láàrin oṣù méjì operation kí náà ń ṣe kò ní gbádùn. ọ̀tá mi ti wá lúgọ̀ sí ìdìtàn kan wá túfọ̀ pé mo kú.
ètòtò ìṣòwò kò máa nàjà ṣáká lára máa dára. a kì í gbókùn rẹ̀ yẹ lórí tẹ́tẹ́rì lọ́lọ́gbò máa jí. olórí Aisha a kì í gbókùn rẹ̀ yẹ lórí tẹ́tẹ́rì lọ́lọ́gbò máa jí. ṣe náà kò bínú orí mi láì ṣe ènìyàn kéèké láì ṣe. igun ẹ̀tọ́ ó yàtọ̀ pé ìbọn ṣe fẹ́ kó rí fún wa ló máa rí fún wọn. bá ṣe fẹ́ kó rí fún wa ló máa rí fún wọn. apalára ẹni bá rò bí sí wa ìkókó máa bá wọn. ẹni bá rò ṣòro ni ó ìgbàdùn ìṣẹ́jú kan. àmọ́lé o bá ṣe fẹ́ kó rí fún wa ló máa rí fún wọn. ó ń gbéná fún wọn o. ó gbóná fún wọn o. ó tutù fàwa nílé wa nílé wa. ó gbóná mọ́ wọn o. ó tutù fàwa nílé wa kọ́lé nílé wa. àlùkálì ó kóró fáwọn o. ó wá ń dún fáwa nílé wa. ó ń tìrín fún wọn o. ó ń ṣá fún wọn o. málámálá àpọ́nlé ọkọ̀ àwòkọ́ wà rẹwà. àṣàbí ẹlájà sẹ́nu ó ń ṣá fọ́tà o. ó ń tuntun káwa nílé wa ni. Kò yẹ ṣe olóòtú yusuf mi ọmọ àlùbáríkà bó ṣe ń ṣe ni kò máa ṣe. Ọlọ́run má gbà wá lọ́wọ́ mi má gbà wá lọ́wọ́ rẹ o. Ọlọ́run lè ṣe nǹkan mi tí ó bá ṣe èyí tó ń ṣe lọ́wọ́ gbogbo tó ń ṣe lọ́wọ́ kó máa dúpẹ́ fún Ọlọ́run ọba. Yusuf Olúwa ń ṣe tiẹ̀ lọ́wọ́ kò ní padà lẹ́yìn ẹ̀. Ọlọ́run ṣe ti Yusuf lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run ṣe ti Yusuf lọ́wọ́lọ́wọ́. Ìkòyé òǹtọ́wọ́ Ọlọ́run ló ń ṣe olóòtú òǹtọ́wọ́ Ọlọ́run ló ń ṣe Yusuf tẹni tọ́wọ́ Ọlọ́run ló ń ṣe. Ṣùgbọ́n Ọlọ́run ṣe ti Yusuf lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run ṣe ti Yusuf lọ́wọ́lọ́wọ́. Ikọ̀ yẹ̀ṣọ́ òun lè kọ́ sí mi ìjọba Jálàbí wọ́n ní ohun tó Ọlọ́run ló ń ṣe. Babalágbàjì ohun tó Ọlọ́run ló ń ṣe. Sẹ́ni tó Ọlọ́run ló ń ṣe. Wọ́n wá ní Ọlọ́run ṣe ti Yusuf olóòtú Ọlọ́run ṣe. Ikọ̀ yẹ̀ṣọ́ olólùfẹ́ mi èèyàn bàbá Alágbàjì èèyàn tàlí kọ́sìn mi èèyàn dá ọmọ fọ́ọ̀rọ̀ ló ń ṣe ìlú Ìlọrin oore mi oore mi fẹ́tí àbálògùn oore mi àǹtí mi oore mi àfi ìsọ̀rọ̀ oore mi oore mi olórí tí mi èèyàn jẹ́ Aisha káàdé òpẹ́ lórí kíbàtà ọ̀pẹ́lẹ́sẹ̀ ẹ̀jẹ̀ ìjàyè fẹ́ oore mi Aisha oore ìfisáyé lè wà dé iná oore
ní wọ́n ní wá. Orí ní alikali bàbá mo jáde nígbà tó ní bèrè sísá. ṣe làdáhùn ṣe sọ ọ̀rọ̀ rí ìmọ̀lẹ̀ lára mi. wọ́n ní bóyá làwọn ṣó orí ìrìn ìrẹ̀wẹ̀sì ìbàdí. mo tún róbìnrin tó ní èrò sọ pé ọ̀tẹ̀ yẹn ní màmá òun jáde sí. àyẹ̀wò sọ pé bọ́bí tí ó ní ẹnjìnì ẹ̀wà lásán lómi. ó kúkú jọ bẹ́ẹ̀ nígbà yẹn tó rà lè dẹ́dùn bọ́ọ̀. ibi tí mo jáde lọ òun tí wọ́n rí lórí. bóyá tó bá sọ bẹ́ẹ̀ fún mi bóyá ò ní sáré rárá. èmi ìmọ̀lẹ̀ tí tó ń wòrò òun ní orí wa rí. tó ní bẹ́ẹ̀ láṣà láwòrán ó máa mú ká bá rí jàgbé àdúró ẹ̀ṣẹ́ fún ṣọ̀tọ̀ ìta òní. fọmọ tá a fẹ́ fẹ́ bóyá tí ó bá sọ bẹ́ẹ̀ fún mi bóyá ò ní sọ síwájú mi fún àwọn rájà ẹja náà ló wá rí tó ń rọ̀jú ẹ̀ṣẹ́ alájà rẹ̀ wá kò yẹ̀ṣọ́ orí ní bàbá alágbèbè olóòfẹ́ ẹ̀yìn oṣù alájẹ damlat Yusufu àti Usmanu bọ́sílò wọ́n san wẹ́rẹ́ wá ọ̀wọ́n tó bí sọ́kù damlat Yusufu ṣe damlat wọ́n san wẹ́rẹ́ wá ọ̀wọ́n tó bí sọ́kù alájẹ Usmanu bọ́sílò san wẹ́rẹ́ wá ọ̀wọ́n tó bí sọ́kù ṣe ṣàdúpẹ́ ó ẹ̀yìn lólùfẹ́ wa ó máa ṣàdúpẹ́ ó ẹ̀yìn lólùfẹ́ wa ẹ̀ máa rí ṣe lólùfẹ́ wa yóò máa dùn ní ẹ̀yìn lólùfẹ́ wa bonnet status ẹ̀yìn lólùfẹ́ wa bonnet status ẹ̀yìn lólùfẹ́ wa Alhaji Damlat olólùfẹ́ wa unit olólùfẹ́ wa unit olólùfẹ́ wa alikali olólùfẹ́ wa àfáàní máa fa olólùfẹ́ wa kúntẹ́tò olólùfẹ́ wa Damlat olólùfẹ́ wa Adija Alabi olólùfẹ́ wa Adijatu Alabi olólùfẹ́ wa Alhaji Usman olólùfẹ́ wa Adijatu Alabi olólùfẹ́ wa Adijatu Bora olólùfẹ́ wa àdìdákùnbúra olólùfẹ́ wa ẹkúfẹ́ wa yẹ olólùfẹ́ wa lọ́wọ́ sọ́yìn lẹ́sàn sọ́yìn lẹ́sàn lọ́wọ́ sọ́yìn lẹ́sàn Damlat ọlọ́run má kọjú pa mí o. Usman Bello ọlọ́run má kọjú pa mí o. mi ò wúlò fara ọ̀run. Kádìdá iṣẹ́ tó lọ ń bá mi fún o. Ilé ayé níṣẹ́ ọ̀run wa o. Orí jẹ́njẹ́ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Orí jẹ́njẹ́ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. AY property ó ṣe o orí jẹ́njẹ́ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Ọjà mi àdàmú bá lẹ́nu. Ohun mi kì í dodo máa ní o. Má lè dá ọ̀tọ̀ mọ́ ẹ̀fọ́ mi. Ìdàrúgbó kùjẹ́kùjẹ́ Kádìdá. Ìdàrúgbó kùjẹ́kùjẹ́ o. Má lè dàjẹun kọ́ mọ́nà òní o. Ó ní ayé ló ń gbádùn mi sìn o. Olórí ayé ló ń gbádùn mi sìn o. Ẹlẹ́dàá mi jẹ́ kí n dàgbà kí n bá dọ̀ ara mi. Kó o jẹ́ kí n dàgbà kí n bá dọ̀ ara mi. Haji Usman ó ti tètè ṣàmì olólùfẹ́ mi.
bó ṣe sọ pé kájọ láṣẹ ìfẹ́ yẹn ṣe làwùjọ pẹ́lá Kádíjà Àlàbí olólùfẹ́ mi o olólùfẹ́ ajíyá rẹ̀ wá olórí tó ń jẹ́ ìṣàsùn mi olórí tó ń jẹ́ ìṣàsùn mi olórí Adéṣọlá bàbá mi ti ní ẹ̀dẹ́ olórí ti ní ẹ̀dẹ́ Kúdírà Zaria olólùfẹ́ mi Sàlámì bí ọdún Aishatu olórí ti ní ẹ̀dẹ́ olórí bàbá mi ti ní ẹ̀dẹ́ bámi kí bàbá pípọ̀ ni wọ́n ṣe ọjọ́ Alájà Rúkà mi Alájà Bídè mi ẹ ṣé o ẹ̀sìn mi ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ kábíyèsí sí mi ẹ dé olórí Aisha ẹ̀sìn mi ẹ bá mi dúpẹ́ olórí ọlọ́tọ̀ ẹ bá dúpẹ́ lọ́wọ́ bàbá mi sí mi ẹ dé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́jọ́ kejì tí mo dé láti London àwọn ọmọ àfa ńlá lọ́sẹ̀ kejì ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn ní àfa ńlá ló ṣe ìyàwó fọ́mọ nílọrin mo dé London lénìí mo bá lọrin níjọ́ kejì mo bá l'accident mọ́tò mi parẹ́ ọlọ́run ló yọ mí kábíyèsí ó ní mo pé ńgbàtọ́ lẹ́ni tó ní táǹkà tó bá ọmọ ẹgbẹ́ ní mo ní mo mọ̀yàn mo bá gbé kábíyèsí ibẹ̀ lẹ́tí máa wọ̀ ẹ̀yà ìṣáni sí ìmí ẹgbẹ́ mo pe nọ́mbà bàbá ò gbé ẹsẹ̀ kẹyẹ̀ tí mo pe Aisha lónìí bàbá ń bẹ ń bí bàbá gbé fòrò fún bàbá ìṣáni sí ìmí ẹgbẹ́ ìṣáni sí ìmí ẹgbẹ́ aláníyàn tó dá accident yẹn bẹ́ẹ̀sì 34 million ni mo fi gbà àfa ńlá wòlíì ńlá ni àwọn ni mo ń lọ ṣeré fún wọn lọ́wọ́ wọn á di gbogbo àwọn fáǹsì mi mẹ́rin tẹ bá ní ráìtọ̀ ọ̀pọ̀ wa lórí social media àwọn mẹ́rin náà ní nọ́búrò tó lásìẹ̀ntì mọ́tò parẹ́ o Camry ló parẹ́ bẹ́ẹ̀ sì ló fẹ́ ra fún mi wọ́n ti gbé wá níjẹ ni tòun mo gbé wá lé àwọn mẹ́rin náà ni wọ́n ti congratulate mi ẹ̀yin olólùfẹ́ àwa ẹ̀ṣẹ̀ mo kàn ní ṣọ́fù aláwọ̀ olórí ọlọ́tọ̀ Aisha ti ẹ̀ ṣe. ṣọ́fù aláwọ̀ Rúkàyà ẹsẹ̀ẹsẹ̀ tó di gọ́ọ̀fù. ṣọ́fù aláwọ̀ ẹsẹ̀ẹsẹ̀ tó di gọ́ọ̀fù. ìyá gómìnà ní Ọ̀ṣun. Adémọ́lá ní gómìnà tọ̀ṣun tó ń wí. tó ti dábò gómìnà Èkó tó dáyé. tóbi lè jẹ́ ẹ̀dá sọ pé kò lè ṣeé ṣe. ìjìjà òdodo gbọ́rọ̀ lọ kò pàdé mọ́lá ìjìjà òdodo gbọ́rọ̀ lọ kò gbédé mọ́lá sùúrù tán níbẹ̀ láwọn ọ̀gbọ̀n dìjọ fẹ́ jíṣẹ́ ìṣọ̀kan ló mẹ́gbẹ́ ìgbàlẹ̀ borí lọ́ṣun ìṣọ̀kan ló mẹ́gbẹ́ ìgbàlẹ̀ borí lọ́ṣun ìṣọ̀kan ló mẹ́gbẹ́ ìgbàlẹ̀ borí lọ́ṣun. bíbá wa ní gbóhùn yìí kẹ́dẹ́ fìlà síwájú Aisha ó ní gbóhùn yìí kẹ́dẹ́ fìlà sẹ́yìn. Bí first lady onígbóhùn ìyẹn tó fèèlà síwájú gbóhùn ìyẹn tó fèèlà sẹ́yìn Adémọ́lá lára dìbò wá fún bíbáṣ bàbá onífèèlà gbogbooro. Alájà Àṣìárù Àsìmáwù àwọn tọ̀ṣun ó ní gbóhùn ìyẹn tó fèèlà síwájú Aisha gbóhùn ìyẹn tó fèèlà sẹ́yìn Adémọ́lá lára dìbò wá fún bàbá onífèèlà gbogbooro.
ẹ̀bẹ̀ ló pè mí fún gómìnà nígbà tó ṣe kàmpé mo ní bóun ìyẹn ló fi èèlà síwájú bóun ìyẹn ló fi èèlà sẹ́yìn Adémọ́lá láwa òdìdó wa fún ìyẹn bàbá onífèèlà gogoro. olórí Aisha ẹ bá mi kí bàbá tẹ ẹ bá délé wọ́n bọ́ pọ̀ lé èmi ẹ ṣe nítorí ètò tó kù nílẹ̀ èmi kan lọ fà ẹ ṣe olóòtú thank you aláwọ̀ mọ̀ra àbànú àti iná fèèkù níyà ẹ̀sán òbó àfilẹ̀ yá kóra ti àṣàkàtà ẹ̀yin olólùfẹ́ àwọn ìyàwó olóòtú ṣáàdé mọ̀sídá ayé lálùbárí kan mọ̀sídá ayé lálùbárí kan ìyàwó Yusufu olóòtú ìyàwó olóòtú Yusufu mọ̀sídá obìnrin lóbìnrin mọ̀sídá obìnrin lóbìnrin ìyàwó olóòtú ṣáàdé ẹ̀ṣẹ̀ Kúdírátù sáré ìyá Kúdírátù sáré ìyá olùfẹ́ àṣìṣe ni olùfẹ́ àṣìṣe mọ̀sídá ó yẹ kó láti lérè tó lè jẹ mọ̀sídá ó yẹ kó láti lérè tó lè mọ̀sídá tó ṣojú tó sì tún ṣẹ̀yìn mọ̀sídá tó ṣojú tó sì tún ṣẹ̀yìn tó dúró kọ̀ọ̀kan nígbà tó ṣòro tọ́lá bá dé ó yẹ ká gbàgbé ó yẹ kó láti lérè tó lè. Mọ̀sídá ó yẹ kó láti ilé rẹ̀ tó lè jẹ́ ó yẹ kó láti ilé rẹ̀ tó ìyàwó tó ṣojú tó sì tún ṣẹ̀yìn ìyàwó tó ṣojú tó sì tún tó dúró kọ̀kọ́ nígbà tó ṣòro Bọ́lá bá dé ó yẹ ká gbàgbé ó yẹ kó láti ilé rẹ̀ tó Bọ́lá bá dé ó yẹ ká gbàgbé mi ò fẹ́ dájọ́ mọ́ndì ni Kúdírátù sáríà ẹ̀wọ̀n sọ́wọ́ Ìjẹ̀bú alárẹ̀ Kúdírá ẹ̀wọ̀n sọ́wọ́ Kúdírá sáríà Ìjẹ̀bú alárẹ̀ ayayẹ̀wẹ̀. Alájà Mariam